wípé àwa mẹ́fà torí 2 categories ni wọ́n pín kíní yẹn sí. Wọ́n pín àwọn kan under petition tán fáìlì wọn. Wọ́n ṣe press conference, video press conference ni wọ́n ṣe video, live video. Tí wọ́n dẹ̀ ní àwọn pé Wùmí ní call mẹ́fà, pé àwọn call do exchange anonymous call. Wọ́n ń pè lórí phone 6 call, 6 people, not pé different people, 6 people called Wùmí on phone threatening her and his son that they will kidnap her and his son and they will kill him and herself. They will kill his son and her. And my name was mentioned on that press conference. That's me, Tenny ọmọ ológo, Adi ọmọ adé fúnra mi. Òròlú yé ní ọmọ aládé sẹ́sẹ́ fún. Òròlú ọmọ kẹláwẹ̀ tí mo lépo nílé tí mo ń jẹ láni funfun. Bẹ́ẹ̀ ni mo níyọ̀ nílé tí mo ń jẹ àtẹ́. Bẹ́ẹ̀ ni mo rìn wọ òwò balùwẹ̀ láàrè. Èmi ọmọ aládé sẹ́sẹ́ fún. Ẹni tó pe bàbá tèmi lájì òní rọ́nù torí gborí àwọn ẹni bí àti òṣìkà ní bàbá tèmi Tenny ọlá fi ń so mímu. Èmi ò ní bá wọn sí nídìí àbòsí. Èmi ò ní bá wọn sí nídìí ìwà ìbàjẹ́. Mi dẹ̀ ní báyàn sí níbi ìwà ìkà. Kí ni mo fẹ́ máa threaten ni ọmọ fún àbí òun fún? Ìjọba ni mo rí blame because all those stress that we are making today kò yẹ kó wáyé tí Nigerian police bá take action wọn. Tó bá jẹ́ wípé Nigerian police ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́, I think this will not happen. Because I don't know the reason why tó fi take wa to this length since 4 months now, since September 12th. September 12th. Now, today is 11. Tomorrow is 12. Friday is 12. September, October, November, December, January. Going to 5 months now. There is nothing. Corona inquest stopped. When Falana know that, and Yabo Ojo and Co, and they don't want maybe Baba Mohbad to mention about the family matter or whatever, they should stop Corona inquest and go for the main court. Because Corona inquest tẹ́ gbé sílẹ̀ ẹ mọ̀ pé nǹkan yẹn máa ṣẹlẹ̀ ń tẹ́ gbé Corona inquest fún nìyẹn láti tú àṣírí family matter. Because tí ẹ bá sọ wípé because èmi rí Baba Falana ẹni tó jẹ́ wípé kéèyàn sọ wípé as a leader in woman rights, leader nìyí, gbogbo yín lẹ ń ṣiṣẹ́ fún ìjọba, gbogbo tẹ̀dẹ̀ ń ṣe fún ìjọba kì í ṣe pé ẹ̀ ń ṣe gbogbo yín náà lẹ́ni nǹkan mi tẹ̀ ń gbà lọ́wọ́ ìjọba. Apart from that, because any woman rights lawyer, àwọn tó bá ń jà fún human rights, àwọn náà máa ní entitled tíjọba náà máa ń ṣe fún wọn. Let's call a spade a spade. A máa wáyé, a máa kú. I'm not in support of pé bóyá Baba Mohbad is guilty. But according to him, he mentioned some certain things. Also, àwọn tangible points kan. Fine. We also blame him sometimes the way he behaving. At the same times, kò mí pé ká sọ pé kò sí justice nínú nǹkan tó wà nílẹ̀ náà. At least tí Baba Mohbad bá jẹ́ pé òun ló jẹ̀bi, why can't police arrest him for more further investigation? Because according to him, he told you people, he told police, he told everybody that he went to the police station with Mohbad's body. And not only him, there was El Darosa, PA, Adura, his brother, wife, that is telling Corona inquest that he doesn't know anything. Wunmi said she doesn't know anything. She doesn't follow them. Even she doesn't know when they want to bury Mohbad. Her friend told her, called her on phone that they want to bury your husband.
that, okay, where is that, this and that. She stated to went there from Ikorodu, from Lekki to Ikorodu. Please, how many hours? Òkúta ti gbé dé le Ikorodu already nígbẹ̀rígbẹ̀. Ẹni tó wá ní Lekki, ó sọ wípé ẹnìkan ló sọ fún lórí phone online ló ti rí ló fi sáré bọ̀. Definitely Wumi is lying, and Falana heard this. And you also have a son. Even if Baba Mohbad is the source of the problem, if the Baba Mohbad is a victim, I mean, what are you calling it? Is a suspect. Why can't police arrest him? Why you Falana and not make any move to this? You did not make any move. Let them flag. Ìgbésí ayé wọn náà flag yẹn rí pé mo gentle fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta. Torí pé mi fẹ́ stress ara mi because ẹ ń fún mi ní attack. Because mo ń bá pile ìyá yín jọ ní Nàìjíríà. You know me. Mo ń bá pile ìyá yín jọ, mo ń bá pile ọjọ́ tí ẹ̀sìn ó ṣe yín ní Nàìjíríà ni mo ń bá yín pile jẹ lọ́wọ́ mi. Gbogbo yín lẹ mọ̀ pé mi ò kì gbà lèmi. Kò sí nǹkan tẹ́ lè sọ kò lè jẹ́ nǹkan kan fún mi. Ìwọ ni kó bá ń gbọ́wọ́lé love, bá mi máa tap, má bá mi power tap, má bá mi press tap, má bá mi like. Let's talk the truth. Sẹ́rí gbogbo àwọn tó ń jà fún Wùmí know the truth. Pé Wùmí ní lọ́wọ́ ó dìsẹ́rù. Wọ́n mọ̀ pé Wùmí ní ọwọ́ ó dìsẹ́rù. Wọ́n mọ̀ pé Wùmí ní blame. But why are they covering him? Why are they covering her? Why? All of them know the truth. Whenever they heard DNA test, they will started to cry. They will started to cry. I saw Osa. What are you calling her? You are not a real Libra. Osa, if you are a Libra cannot back evil things because you are my age, you are my date. What are you call it? Maybe that we are the same Tyros. Because you are also a Libra. Because Moripa Joman say they one at the same time. And if you are a real Libra, you need to be balanced. Libra cannot do it like this. Definitely you are using fake date of birth. You are using date of birth, and if you are like that, definitely we should seek for your mother or your father. Maybe two of them, maybe one a Gemini or Aries or something like that. Because real Libra cannot behave like that. Real Libra cannot behave like the way you are behaving. I saw one video that you cut on your platform. You cut one video. That video we are talking about is Ofefibu Sister Bukky Jesse ni. Níbi tí Sister Bukky Jesse ti bu Belash mother. Ẹ wá cut video yẹn, ẹ wá sọ nínú video yẹn pé ẹ̀yin kíní kan níbi tí Mohbad ti ṣe interview tó wọ aṣọ green báyìí tó ti sọ irú èyàn tí Belash mother jẹ́ sí. Irú èyàn tí Belash mother jẹ́ wípé le Belash mother kì jẹ́ lọ́sùn ọ̀rẹ́ làwọn ìkankan tó ń praise ẹ̀ ńbẹ̀. But furthermore, that same video is the video where Mohbad talking about the weekend. That same video, you see the hypocrite you are. You are hypocrite. I didn't come for you before, but I will say this. Real Libra cannot behave like the way you are behaving. If you are a real Libra, you don't behave like this. That same video that you cut is the same video where Mohbad said he talked about the Marita like Maria. And him changed himself to Joseph. And we have a child. That is Jesus. And he talked a lot about that weekend. And you know that he is talking about Leah. Mohbad is talking about Wumi. That same video, but you cut the little part where he's talking about the Belash mother. Because the rest is for Wumi. And you people knows that.
You people play the weekend on your platform. If you play the weekend, you will play the same one. After the same two that is talking about the weekend, the child, the woman, you leave it and you still come out to attack people when you know the truth. Why are you doing this? You don't need to be doing this. If anybody is wrong, let's talk. You don't need to be defending lies on social media. Baba Falana Chambers. You said me. I called Wumi. I challenge you. As a son, Nigeria advocate. Son, I challenge you, San Femi Falana, to release the voice notes and the number that called Wumi. My voice, you lied against me. You libeled me. You blackmailed me. Your chamber blackmailed me that I called Wumi. Where did I get her number? I don't even talk to her. I don't even go to her. Talk less, I will call her for what? Threaten her on phone. If you want to read, maybe you don't understand how I'm talking, how I'm saying my program, what I'm saying here, or what I said before on my platform, whatever. You can go to Tribune. Tribune have already posted this. You can go to Vanguard newspaper. You can go to Tribune. You can go to Nigeria Independence. Yeah, you can go to the TVC Nation, the Nation. Yeah, the Nation newspaper. The Nation newspaper. What else? The paper that carry this thing. They have already blogged it out. You can go there to read it in English. What happened between me and you? I did not lie against you. The what I heard is what I said. I didn't take any fake news on my platform. I would rather to keep quiet rather than to speak or to say lies. Because I know if I say anything against, or maybe it is not true, a minimal defy. So it's better for me to mention or to say what I know or what I heard about, and even nígbà tí wọ́n ṣe interview fún mi, let me tell you, let me bust your brain. Ẹ bá mi power tap, ẹ bá mi gbọ́wọ́lé lọ́fà, àti bá mi like. Gbọ́ nǹkan tí ẹ má bínú tí n bá ti ń na ẹ̀yìn báwọn ẹ ti mọ̀ pé ẹ̀yìn lóró mi. Nígbà tí wọ́n ṣe interview fún mi, the man said, this lady, nínú àwọn tó ń ṣiṣẹ́ níta yìí, nínú àwọn tó ń ṣe the justice for Mohbad yìí, you really tried though, but people don't know that you really tried. You have information. Honestly, you keep a lot of information. When I sent a lot of information to him, even the one that I have never posted, because kéèyàn tó rí ọ̀rọ̀ èèyàn àkọ́kọ́, different people ló ti ṣe interview fún mi ní underground, because of pé orúkọ mi wà ní press release tẹ́ gbé jáde pé mi threaten Wumi. Kódà newspaper gan tó carry rẹ̀ pẹ̀lú Nigeria newspaper, Tribune, kókó nú ìwé ìròyìn, lójú ìwé ìròyìn Tribuna newspaper gbé, Vanguard gbé, Daily Independence, jẹ́ kí n wò wọ́n. Nigerian World Today, The Nation Online, yeah, The Nation News, that is near TVC News, Vanguard, The Drum Online, you can check it, The Drum Online, Nigerian Tribune, and then Daily Independence. Yeah, you can check it. It's like autobiography bí mẹ́fà bí nǹkan bí méje ni
anyways ó pọ̀ gan so àwọn channel tí àwọn news tó gbé ìwọ náà lè lọ kà á so that wọ́n write ẹ̀ síbẹ̀ write up ní ọmọ pé mi ti ṣe fídíò sẹ́yìn lórí Canada visa and many things so n tí èmi sọ nípa Wùmí tó fi lé mi threatening o àti ibi tí mo ti sọ̀rọ̀ nípa ọmọdò lórí orin tí Mohbad gbé jáde but kí ló dé tí ẹ ń hùwà báyìí ẹ bá mi pa WhatsApp why tẹ́ ń hùwà bẹ́ẹ̀ ṣẹ́yìn ò kì í ṣàbíyamọ ni ṣé ẹ̀yin ò kì í ṣe abiyamọ ẹ jẹ́ kí n sáré ka news ẹ jẹ́ kí n sáré ka news tí Fẹ́mi Falana gbé jáde fi kanta bàbá Mohbad but ẹ bá mi press love and like and share kí ẹ bá ti bá mi ṣe ẹ jẹ́ kí n máa ka press release yẹn díẹ̀díẹ̀ ṣé mo lè dìde mú gíláàsì mi báyìí ẹ jẹ́ n bóyá mo lè rí kà ó rò mí lójú ó rò mí lójú o rò mí lójú o now ẹ jẹ́ kí n ka news press release tí Fẹ́mi Falana tó gbé jáde lórí ọ̀rọ̀ tí bàbá Mohbad sọ wípé ẹ jẹ́ ká ti kọ́kọ́ play àkọ́kọ́ òun ò pọ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ play fídíò náà fídíò tí ibi tí bàbá Mohbad ti sọ̀rọ̀ nípa ibẹ̀ yẹn let's talk about it first and then we will go further we will take it one by one. ń bọ̀ wá o. TVC News ló gbé jáde o ẹ jẹ́ ká jọ gbọ́. It's been months and the body of Mohbad is still lying cold in a morgue somewhere in Lagos. Now I have the opportunity of having an interview with the father and I'm going to ask him why is it taking so long for Mohbad to be buried. Ẹ gbọ́ wọlé lọ́fẹ̀ẹ́ yín tẹ́ wà lórí Facebook o. Ẹ tapo. You know, Mohbad have already been buried by me with the arrangement. They have to exhume him for some reasons. And the reason is to know exactly what came more. And since all these days now, we are still expecting the result to come out, which is necessary before we can even make any attempt of burying. So I need the DNA and the autopsy. It's very, very important. So those are the things that is delaying. After those ones. Now, the man said, ṣé mọ̀ pé ní àkọ́kọ́ tó sáré lọ bẹ́rì ọmọ tí ó mọ̀ pé ọmọ ológo ló ń sọ dànù. Àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé àwa máa ń sọ tó máa ń padà wá sí ìmúṣẹ. Ni mo fi sọ fún pé no matter what tí ó bá ṣẹlẹ̀ tí bàbá Mohbad bá wrong kódà tó bá jẹ́ politician tó bá rí pé ó misbehave bá wí but mo wá fi torí pé n tó misbehave bóyá bí wọ́n ṣe rí tèmi ṣe rí ó wá sọ pé torí ẹ̀ kò ọmọ yẹn Mohbad ò ní di justice n tó yẹ kí ìwọ ṣe ni pé ó yẹ kó tẹpẹlẹ mọ́ ṣé Wùmí ló wá ní di justice family Wùmí ń drag bàbá Mohbad níta mo fẹ́ jogún ọmọ ni Wùmí kọ message síta wípé nǹkan tó tọ́ sí ọmọ òun ni bàbá fẹ́ kán kó fóun káwá ló ń jà fógún gbogbo náà jọ ń jà fógún Wùmí lọ́ọ̀yà ti débẹ̀ kí bàbá ọmọ tó débẹ̀ ṣe bí lọ́ọ̀yà lẹ́yìn bàbá Falana ṣé tí òkú bá kú tẹ́ bá jẹ́ lọ́ọ̀yà ẹnìyẹn ṣé lọ́ọ̀yà ẹ̀yin lẹ máa kọ́kọ́ débẹ̀ yẹn
lẹ́ni tẹ́ manage tẹ́ ń lọ ṣé ẹ̀yin lẹ máa kọ́kọ́ dé ní débẹ̀ kí family tó débẹ̀ kí ni ìtumọ̀ yẹn lọ́ọ̀yà ti débẹ̀ before family wọ́n ti di ọmọ before bàbá ṣe bá bíyamọ nìyí ẹjọ́ tí Wùmí àti Kàrímọ́ rò fún yín òun lẹ ṣì ń follow àti Ìyábọ̀ Òjó ẹ ronú ọjọ́ ìkúnlẹ̀ àbíyamọ ìyá Mohbad sọ́pọ́ọ̀tì òun náà ní bẹ́ẹ̀ ló ṣe rí tó bá tiẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí kí ló dé tẹ́yìn ò gbégbèsè bàbá Mohbad sọ mí báyìí pé call tí Wùmí make ní 2 weeks ago bí 3 weeks ago ni that call ó fún ní hypertension kò jẹ́ kóun lè súnlé kò jẹ́ kóun free nígboro. Please don't send emoji crying on my show. Please stop sending emoji crying. If you don't have anything to say, just write justice for Mohbad. Don't send any emoji crying. I don't want any emoji crying. Please. Tí ẹ bá gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. Okay, sir. I'm sure you know that DNA won't come from police. It has to come from the family. The DNA, yeah. But we family, we need that DNA with some reason. Because when Liam was born, I don't know the person they carried the plastic. Everybody wa láti gbọ́ eléyìí pé nígbà tí Mohbad bí ọmọ yẹn wípé ìmọ́lẹ̀ ló pe àwọn lórí fóònù pé òun bímọ o pé káwọn máa bọ̀ pé bó ni àwọn òun ó ṣe placenta ọmọ yẹn wá dà wípé ó ní bàbá ti wá bọ̀ bàbá ti dé ó ti dé àárín ọ̀nà ni Mohbad wọ́n dẹ̀ gbọ́ pé Mohbad ò sí nílé níjọ́ náà Mohbad travel àwa gbọ́ pé Mohbad pé bàbá ẹ̀ padà pé dádì ẹ padà sílé ẹ má wọrí àwọn kan wọ́n máa arrange àwọn tó máa take care rẹ̀ nílẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá bàbá Fẹ́mi Falana San Fẹ́mi Falana I'm calling you out today. I did not come for you before, but I am ready to give you some analysis on this your matter, how you are behaving this time around. We respect you as a woman rights lawyer. Please, eba me press the love and like lórí Facebook. Don't let them bring that show down because they are olórí burúkú, they are ṣìrì, they are kọ́kọ́ ayé tí wọ́n wá nìkan wá bà nǹkan jẹ́ ayé ìbàṣẹ jẹ́ ni wọ́n wá bá ń gbọ́wọ́lé love bá ń press love bá ń pa bá ń press love and like now ó ní kí bàbá ń padà sílé wẹ́ ó máa arrange ẹ̀yin abiyamọ ayé arrange kalẹni tó ní right láti sin placenta ọmọ tí bàbá ọkọ ò bá sin ọkọ fúnra rẹ̀ á sin kò sẹ́nibọ̀dì tó tún lè sin mọ́ ju àwọn méjèèjì lọ bàbá ọkọ kódà bàbá ìyàwó ò lè sin àyàfi tó bá jẹ́ pé ọkọ ò gba oyún ní ọwọ́ ìyàwó rẹ̀ lọ́wọ́ ọmọ wọn tọ́mọ wọn gbóyún wá láti ta tàbí tí ọkọ kọ oyún yẹn sí lọ́wọ́ tó wá bí ọmọ yẹn sí fámílì rẹ̀ ní bàbá rẹ̀ kì í sára ta gan bàbá rẹ̀ nílẹ̀ Yorùbá òun ló máa lọ sí placenta ọmọ lẹ́yìn yẹn ọkọ tàbí bàbá ọmọ tó ṣe bàbá ọkọ àwọn náà ní ẹ̀tà ẹ̀tù láti sin placenta ọmọ wọn yìí sun jẹ wọ́n máa sin ni ṣùgbọ́n ọkọ ò sí nílé bàbá ẹ̀ ló tún ní right láti sin tẹ́ ẹ̀ bá tún wá gbé sílẹ̀ kò sí tó fi lébẹ̀ ó lóun ò tiẹ̀ ásà àkókò rí níbi tẹ́ ẹ ti ń jó níjọ́ kó mọ́ ẹ tí ì rí yẹn náà
ṣé ìṣàbíyamọ ni àwọn ọ̀rọ̀ táwọn Wùmí ń rò torí pọ́n mẹjọ lórí burúkú rò irú wọn kún lu òyìnbó tán máa ń pọkọ nítorí ogún tán máa ń pọkọ wọn nítorí properties tí family sì máa dúró tì wọ́n lẹ́yìn irú wọn pọ̀ irú wọn lẹ máa rí ní woman supporting woman àwọn tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn ò mọ̀ kán lọ wádìí wọn gbogbo ẹ̀gbin ló wà ní ọwọ́ wọn tẹ́ ẹ bá tọwọ́ bọ̀ dí àwọn tí ń ṣe woman supporting woman yẹn woman supporting woman àti ọkùnrin tó ń support irú wọn ẹ lọ wádìí irú wọn dáadáa ẹ̀gbin ń bẹ ní ọwọ́ wọn àti nǹkan tí wọ́n lè ṣe nìyẹn kò sí tẹ́ ẹ lè sọ níwájú wọn wọn ò ní gbà nígbọ́ torí pé iṣẹ́ ọwọ́ tí wọ́n gan ò mọ̀ yes iṣẹ́ ọwọ́ wọn ò mọ̀ rárá torí tí iṣẹ́ ọwọ́ wọn bá mọ́ wọn ò ní bíhéèfù gan ṣe ń bíhéèfù lọ́wọ́ yìí. Are you getting it? Ṣé ń get mi? Tẹ́ bá ń get ọ̀rọ̀ mi, ẹ bá ń pa WhatsApp, ẹ bá mi love, ẹ bá mi like and share. Ẹ share, ẹ like, ẹ share, ẹ like. Now, mami yẹn ní òun ò tiẹ̀. Wọ́n láwọn ò tiẹ̀ ro until tí Wùmí mention ọ̀rọ̀ yẹn ní corona inquest wípé àtijọ́ tóun ti bí ọmọ làwọn ti ń jà látìgbà tóun ti bí ọmọ whereas máàmì yẹn lòun ò ti ẹ̀rọ gbogbo yẹn ọ̀tọ̀ ni tóun gbé sọ́kàn ọ̀tọ̀ ni tí Wùmí gbé síta because ohun tí èyàn ò bá rò nígbà míì tó o bá gbé jáde ọmọ pé ó máa surprise. Wùmí wá sọ jáde ẹni tó lọ́mọ ló lọ sin placenta ọmọ torí Mohbad kọ́ ló lọ́mọ tí Mohbad bá lọ́mọ wọ́n ní òkòkun lòkun rè bá bọ ọmọ ló lọ́mọ wàá gbé placenta fún bàbá ẹ̀ kó lọ sí torí Mohbad ló ní right láti sin wọ́n wá náà arrange talented arrange definitely as a plan is a plan work ẹni tó ní ọmọ lè gbé fún. It's a plan work to say arrange níyàwó tẹ́ lẹ́sanwó orí ẹ̀ ṣe ń dáàtì ni ẹ̀yin tẹ́ kóra yín jọ sínú Falana Chamber lọ́pọlọ rárá ọpọlọ yín ti lọ gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọ sínú Falana Chamber ọpọlọ yín ti yí ó ti yòrò torí òpònú pọ̀ nínú yín torí tẹ́ ẹ bá ní ọpọlọ tó ẹ mọ̀ wípé kéèyàn gbé placenta ọmọ fún àjòjì ó léwu kò possible it is not possible kò possible ní ilẹ̀ Yorùbá kó gbé placenta fún ẹni ọwá ló arrange ibo náà ti ń gbọ́rú ẹ̀ point nìyẹn arrange oníbàbá ọkọ ẹ̀ ní girlfriend púpọ̀ ló ṣe gbé placenta fún sẹ́ni tó wá arrange irú èèyàn wo náà jẹ́ àwọn onígbó tí wọ́n lọ fi ṣe pepper soup àbáwọn olóògógóró tí wọ́n lọ dín jẹ tí wọ́n lọ dín placenta jà bẹ́ẹ̀ yìí tí wọ́n lọ fi placenta ọmọ lọ́mọ jóògùn definitely you also know that because you also be careful definitely ẹni tó lọ́mọ lẹ gbé placenta fún ṣé ẹ lè búra ẹ lè fọjọ́ tó máa kú ẹ̀yin nìkan nínú sàárè búra ẹ lè bọ́ sí òwò kẹ́ ti ọwọ́ bojú ara yín kẹ́ wá fi ọwọ́ gba ọ̀yàn yín méjèèjì kó o fi gbá inú ẹ̀ wù mí wípé placenta yẹn ibi tó yẹ kó lọ ló lọ. We are not a daft here. We think before we talk. How can you say you arrange someone to bury your child placenta? So dùn gbọ́ ni arrange kí wá ní ìyàtọ̀ nínú arrangement yẹn àti bàbá sẹ́ni tẹ́ arrange yẹn má gbàgbé pé ìyá rẹ̀ ò lè lọ́bẹ̀ bàbá rẹ̀ ò lè lọ́bẹ̀ nobody tó lè lọ́bẹ̀ talented arrange tẹ́ gbé fún ẹni tó ní ọmọ lẹ gbé placenta fún that one is aside. ẹlẹ́ẹ̀kejì Fẹ́mi Falana you heard the voice notes
So, you are the one that told me to call Joseph Aloba, that is Mohbad's father, to be accusing him, to be threatening him, to be harassing him, to be bullied him, and to be cursing him. That is what she did. Wumi called Baba Mohbad. If the man did, because you people don't know that lady, that man who recorded her. You don't know. But God so good, he did it. I advise him then, if anybody called you from their side, put them on record. Glory be to God. Because you will not have the evidence of Wumi. Boban kanra mi. Boban konsinu si mi. At least I did one and you accept it. And the one I told you see now? Onloju again. Àwọn ọ̀rọ̀ bẹ lọ́nu wèrè ńgbà mi. I told you, from their side, if anybody called you, put them on record. And he did it. Glory be to God. Sue me for advising Baba Mohbad. Sue me. Because you people kò sí dìmá nìyẹn sọ. Kó tiẹ̀ máa kọrin kó máa ti gbogbo ẹ̀. But kì í ṣe bí pé kó sọ àwọn point ọ̀rọ̀ kan kí n má rí nǹkan gbọ́ ọ́nú ẹ̀ máa rí nǹkan kan dì mú sáà ni. Torí mi pressurize ẹ̀ àwọn nǹkan tó ṣẹ̀ǹtì àwọn nǹkan tí mo fẹ́ kó máa tẹnu. Bí ìfẹ́ kò tiẹ̀ kó máa rẹ́rìn bí kankan rárá. Kó máa lejú kokoko tó bá ń sọ̀rọ̀ ni. Bó ṣe lejú ní police station dò ní. Tó yẹ pé mo bá sọ̀rọ̀ kan àwọn ojú tí mo fẹ́ nù kí n mọ̀ rí. Mi ìfẹ́ ojú àwàdà rárá. Mi ìfẹ́ ojú ẹ̀rín ká dọ̀wẹ̀kẹ́ no. Anytime tó bá ń sọ̀rọ̀ báyìí kójú rẹ̀ lè bí ojú bóyá ṣe ní police station jọ náà. Tó ṣe ń wò irú àwọn ojú tí mo fẹ́ nù. Ojú ẹkùn. Bó bá ń gbọ́ ojú ẹkùn yìí pọ́n irú ẹkùn yìí le irú àwọn ojú tí mo fẹ́ nù. Kì í ṣojú àwọn ojú mi ìfẹ́ rìn rárá lójú ẹ̀. Tó bá fẹ́ rẹ́rìn kó lọ máa rìn inú yàrá ẹ̀. Whenever they call you for interview, jẹ́ kójú ẹ̀ dàbí ojú ẹkùn kó pọ́n kí irú ẹkùn ẹ̀ kó le. Ìwọ àti Falana jọ Lagidi ni ọmọ ìlú kan náà nìyí. Ẹjọ́ gbéra yín tú àbáyé. Ṣèbó ló ń kàwé òǹjẹ́ lọ́yà. Èpè ni kó máa fi sin gbogbo wọn nínú chamber wọn lójoojúmọ́ tó bá ti ń jáde. Omi ló tó omi nìkan ni kẹ́ lò kò sí nǹkan kan mí. Kó dẹ̀ bá afẹ́fẹ́ sọ̀rọ̀. Máa bá afẹ́fẹ́ sọ̀rọ̀. Baba Mohbad, because you are here star. You are here star. Afẹ́fẹ́ ni Germany. Afẹ́fẹ́ ni yín. Bá afẹ́fẹ́ sọ̀rọ̀. Afẹ́fẹ́ ò kì í gbòdì lára èèyàn. Àfi tó bá gbàbọ̀dè. Ìjọ wo lẹ rí kí ṣe rí ìjì kì í dédé jà. Afẹ́fẹ́ náà ló ń pe náà ìjì. Afẹ́fẹ́ ni ìjì ń bá ṣiṣẹ́. Tó bá gbàbọ̀dè ń ló máa ń di ìjì. Afẹ́fẹ́ ò kì í gbàbọ̀dè. Kò sí bí ara ṣe lele kókó kí orú mú gbagbagba afẹ́fẹ́ ni ó mọ̀ fẹ́ sí yẹ́ aró dẹ̀ máa tú níbọ̀ bọ̀ tó bá gba àbọ̀dè ń ló máa ń di ìjì rán ìjì ní iṣẹ́ sí ẹ̀dákẹ́dà truly if you want the justice for the son or you want to be free from their bullied. If you want to free from their bullied, use water and the hair to pray. Go out early in the morning before you talk to anyone. Before you say anything, don't have sex that night. Don't have anything. If you want to do it, do it. Don't do it on Saturday or Friday. Bẹ̀rẹ̀ láàrin ọ̀sẹ̀. Talk to God. Kọjú síbi tí oòrùn ti ràn wálé ayé. Ibo ni ìlà oòrùn wà? Ibo ni ìwọ̀ oòrùn wà?
ibo ni gúúsù àti àríwá ti dojúkọ ẹlẹ́dàá mi mo mọ̀ pé mo ti lè sí àwọn àṣìṣe kan níwájú rẹ dáríjì mi jẹ́ kí ẹ̀bẹ̀ ìdáríjì kó pọ̀ lẹ́yìn ìdáríjì ẹ sọ gbólóhùn mélòó kan kẹ́ ẹ mu bu omi yẹn ẹ ra wá iyọ̀ sea salt or normal iyọ̀ tẹ́ fi ń jẹun ẹ bù ú nú ẹ̀ díẹ̀ ẹ bá omi sọ̀rọ̀ torí omi òkun tẹ́ bá fi kánnu bí iyọ̀ ló ṣe rí ọ̀sùn lèmi ẹ̀sùn ṣẹ̀ǹgẹ̀ sí olóyè ayù awẹ́dẹ́rẹ́ mi o tí mo ń wẹ̀rí ọmọ èmi gbàbọ̀dẹ̀ fún yàn o èmi máa ń túyàn lára ni bá omi sọ̀rọ̀ ta omi yẹn sí ilẹ̀ má gbàgbọ́ pé ilẹ̀ ní ẹ̀yìn Gemini ìkíní yín ìràwọ̀ afẹ́fẹ́ ìyẹ̀pẹ̀ níyín afẹ́fẹ́ erùpẹ̀ àtàláwàdà níyín afẹ́fẹ́ erùpẹ̀ afẹ́fẹ́ tó ń bá erùpẹ̀ ṣiṣẹ́ ni pé afẹ́fẹ́ yẹn kó dà papọ̀ mọ́ ìyẹ̀pẹ̀ torí pé tí ìjì bá fẹ́ jà afẹ́fẹ́ yẹn á yí papọ̀ mọ́ ìyẹ̀pẹ̀ á yí pọ̀ mọ́ eruku àti ìyẹ̀pẹ̀ á jó lọ á ṣiṣẹ́ tó yẹ kó ṣe fẹ́ni tó bá fẹ́ di ẹ lọ́wọ́ tó bá lóun ò ní jẹ́ kó rí ìdájọ́ ọmọ tàbí tó fẹ́ gba ẹ̀mí ẹ̀ lójijì bí sáìdì ìyàwó ẹ̀ bá ṣe kò lè ṣiṣẹ́. Yes, if you do it, cannot work for you because you are not a Gemini and you are not a Aquarius, talk less of Libra. It's only Libra, Gemini. Even me cannot do that one. I will do another one because Mohbad is Gemini. Ìràwọ̀ ilẹ̀pẹ̀ ló afẹ́fẹ́ ẹni ìràwọ̀ afẹ́fẹ́ tó ń bá iyẹ̀pẹ̀ ilẹ̀ ṣiṣẹ́ ni kó pé ilẹ̀ tó bá nídìí ẹ̀. You don't need to be going and you talk to yourself. You have the power to work for yourself. The power is on your hand to do it. Ìràpọ̀ erùpẹ̀ nìyí. Bá erùpẹ̀ ilẹ̀ sọ̀rọ̀ kí ilẹ̀ gbọ́. Gbá ilẹ̀ pàpà pò pa gbá ní ẹ̀mẹ́ta. Bu omi kó ra fọ́n sí lórí yẹ́. Kó bá sọ̀rọ̀ ìwọ lẹ̀rẹ̀ gbọ́rọ̀ Olúwa mo fẹ́ bọ́ sọ̀rọ̀ láwùrọ̀ ẹ̀. O ní láti ṣépè fún ẹnikẹ́ni. Sọ ọ̀rọ̀ tó fẹ́ ni kó sọ sí. Kó wá pe afẹ́fẹ́. Sọ pé ọwọ́ àárọ̀ yẹn bí ọwọ́ ìdájà tẹ́gùnra máa ń fẹ́ yẹ. Bá afẹ́fẹ́ sọ̀rọ̀. Ìràwọ̀ afẹ́fẹ́ lẹ́yìn náà. Gemini ìràwọ̀ afẹ́fẹ́ ni. Wà wá pè papọ̀ mọ́ iyẹ̀pẹ̀ tí ìwọ jẹ́ gangan torí ìràwọ̀ erùpẹ̀ nìyín. Ẹ bá mi power tap kí ni yẹn máa fresh ó máa down lórí TikTok. Ẹ bá mi press ẹ bá mi power tap ńbẹ̀ yẹn. Ẹ tẹ́ wà lórí Facebook ẹ bá mi press love and like. Ẹ power tap lórí TikTok kí ni yẹn tí ó ti fún mi message ní ìsìn pé láàrin 3 seconds ó máa go down. A gbọ́ gbogbo ohun tí màá nìyí sọ nínú ọ̀rọ̀ tó sọ lánàá mi rí nǹkan tí ó burú nù ẹ̀. Now let's quickly go to the Falana press news. Press released. Our attention have been drawn to the reckless statement credited to Mr. Joseph Aloba on several online platforms, television and radio stations regarding Mr. Femi Falana son. This rejoinder is necessary to set the record straight on the rules played so far by our law firm in unraveling the circumstances surrounding the death of Ilerioluwa Oladimeji Aloba, popular known as Mohbad. It is no longer news that Mohbad died in September 2023 under questionable circumstances upon the death of this young man. Many well-meaning Nigerians and human rights groups contact our office to assist in unraveling
unraveling the circumstances surrounding his death and get justice for the family. The widow of the late singer Mrs. Wumi, Cynthia Adebanjo, because you are not a legal wife, that class I will call you Aloba, because tó bá jẹ́ ìyàwó Aloba, Aloba torúkọ ẹ̀ wà lẹ́yìn rẹ̀, because Mohbad ìlérí Olúwa ló kọ ti àti promise àbí whatever aládì méjì. If you know that you are Aloba's wife, you won't call him to curse him, to abuse him, to bully him, or looking koma wa ikú fún. That is it. So you are Adebanjo. Also, contact our office to help in a similar vein. Ṣé ẹ ti gbàgbé pé nígbà tí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀, Wumi is the first person tó kọ́kọ́ lọ gba lawyer, because Falana Chamber are blaming Joseph Aloba. Now, nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, the man ó ti bẹ́rì rẹ̀, wọ́n ti bẹ́rì Mohbad. Kò sí anybody tó mention ọ̀rọ̀ Wumi. Bàbá Mohbad ní gbogbo ayé tí wọ́n attack. Me, I also give him back to back breakfast, lunch and dinner. Tó ń gbóná yo ni mò ń fún bàbá Mohbad jẹ lójoojúmọ́. Ló ń gbóná ye. Wá wo iye èèyàn tó ń wò mí nígbà náà, 4,000 people, 6,000 people at once. Ṣebí 300 and kìíní kan ló wò wá lórí Facebook. Nígbà náà ni màá ju fóònù lẹ̀ bí 200,000 people lẹ́sẹ̀kẹsẹ̀. Wá wo iye èèyàn tí mo fi ń gbé lẹ́mìí gbóná gbà náà, wo iye èèyàn tó gbọ́ tí mo fi fún jẹ́ why. Tí ò sẹ́nibọ̀dì tó dárúkọ Wumi. Wumi ò gba lọ́yà ń gbà náà. Bàbá Mohbad ò gba lọ́yà pé kò dẹ̀ rìvá ní tó ṣẹlẹ̀ síta. Kò sọ anything, ó dákẹ́ pa. Ẹ̀gbọ́n Wumi, Karimo, òun ló bọ́ síta lálẹ́ ọjọ́ náà tó tún àtàkì bàbá Mohbad láìsí pé ó wà ń bẹ̀. Orí fóònù nìkan ló wà. Tó ń àtàkì bàbá Mohbad pó sáré lọ sin ọmọ. Àwọn láwọn ní the befitting burial. Any the befitting burial, let it ju ọmọ sábẹ́ staircase. Let it bá mọ ọmọ kalẹ̀. Ẹ dẹ̀ ní the befitting burial. Kí ló dé tí ẹ̀yin ò gbé ọmọ yẹn lọ sí mọ́ṣúárì kí bàbá ẹ̀ tó dé? Kẹjọ wá lọ wò mọ́ṣúárì. Wá ẹ̀ tẹ́ ẹ̀ gbé lọ. Ṣé bí tí wọ́n sọ fún yín ní hospital ni pé kẹ́ ẹ lọ gbé sí mọ́ṣúárì? Wá ẹ̀ tẹ́ ẹ̀yin gbé ọmọ lọ sílé? Ṣé ilé ni mọ́ṣúárì? Definitely they need to arrest all of you. Tẹ́ wà nú lé yẹn. Now, ẹ bá ń tap o, ẹ bá ń like love o. Now, ẹ̀yin ni o, ẹ má bínú. Ẹ̀yin ló ro mí o. Bá ṣe ẹ má lò bẹ́ẹ̀ o, ẹ̀yin mi ni o. Ẹ jẹ́ ń ṣe báyìí, ẹ má bínú ṣé ti gbọ́. Ẹ̀yin ló ro mí o láti bí ọjọ́ mẹ́ta. Ẹ̀yin wò mí ní ṣé gbọ́, ẹ má bínú. Now, ẹ jẹ́ kí n ka, ẹ jẹ́ máa kà lọ. Wọ́n ní at that junction, Mr. Falana called Mohbad's father and commiserated with him and assured him of his readiness to ensure that the law takes its course. Our office immediately petitioned the Commissioner of Police, Lagos State Command, request a thorough investigation into the case. Did he do that? Baba Falana, any chamber yín ó kọ petition àbí ó kọ petition mọ́ Nigeria Commissioner of Police láti ṣe investigation. Ṣé wọ́n wá ṣiṣẹ́ yẹn? Ṣé bọ́n ṣe ń ṣe investigation nìyẹn? Sanfẹ́mi Falana, Baba Fas, ṣé bọ́n ṣe ń ṣe justice, ṣé bọ́n ṣe ń ṣe investigation nìyẹn? Forensic gan, ṣé wọ́n ṣe forensic nínú ilé yẹn? Nọ́ọ̀sì ní abẹ́rẹ́ méjì ló ń gún.
ọlọ́pàá kó márùn jáde wọ́n rí another syringe thank you Bosumbola, thank you so much wọ́n tún wá kó another syringe mẹ́ta míì jáde tí wọ́n ti fà sílé already tí wọ́n ti fà now ẹ jẹ́ ká máa ka ọ̀rọ̀ wa lọ thank you bóyá mo fẹ́ gbé kinní báyìí àbí bó ni mo sì fẹ́ gbé kó lè wà lójú kan kájọ máa wòra wa papọ̀ ẹ jẹ́ kí n gbé báyìí ẹ jẹ́ kí n gbélé náà báyìí ó dà pé ó ti papọ̀ báyìí yà ó dà torí mo fẹ́ kójú mi sẹ́ẹ̀tì sí ojú kan náà eléyìí tí mò ń kọjú báyìí ó dà pé ó ti wà pa báyìí ok ẹ jẹ́ wà lójú kan a ní sí lójú kan náà bí kan but ẹ jẹ́ kájọ máa wò papọ̀ now ẹ jẹ́ ká máa gbọ́ lọ. Wọ́n ní in addition to the above, our office also wrote the chief coroner of Lagos State request a coroner inquest into the remote and immediately cause of the deaths of Mohbad. Our office sent a delegation of lawyers to Mohbad residents at Ochi, Lagos, or Ochi Kinikan, Lagos, to take the statements of those close to the late singer, including his wife, parents, and staff. Did you think, Baba Falana, wípé tí ẹni tó bá pa ìmọ́lẹ̀ tó bá wà nínú ilé yẹn, tẹ́ bá bẹ̀rẹ̀ ìfẹ́, kẹ́ bá ṣe investigation lẹ́nu wọn, did you think they will tell you the truth? None of them will tell you the truth, and you know that. As a son, kankan nu wọn ò lè sòótọ́ fún yín. Ìkankan nínú wọn kò lè sọ òtítọ́ fún yín. Because kì í sí ẹsẹ̀kẹsẹ̀. Wùmí ti sáré wá gba, ó ti gba SAN. Ó ti gba Fúnmi Fálànà ló gbà o. Torọ́tọ̀ ní ṣe bàbá Fálànà o. Kí ni rísì tí Wùmí fi gba Fúnmi Fálànà fún ara rẹ̀? Ṣé bẹ́ẹ̀ yín sọ pé ó wá láti wá gba lọ́yà fún family ni. Lọ́yà fún family. Òun ló gba Fúnmi fúnra rẹ̀. Bàbá dẹ̀ ń ṣe títí properties ti estate. Bàbá ló fẹ́ ṣe justice lórí estate Mohbad. But bàbá ìyá Fúnmi Fálànà òun ló stand fún Wùmí alone. Ó stand for Wùmí alone. Ìyá ló stand fún Wùmí. Which is totally wrong. You think we are daft here? Ta lẹ fẹ́ bájà? Ta lẹ fẹ́ bájà tí Wùmí fi ń gba SAN? Tó bá jẹ́ yín lẹ́ni ọmọ, ọwọ́ ta lẹ́yìn ti máa béèrè fún ikú tó pa ọmọ. Let's quickly goes up. Please, ẹ bá mi power tap. Ẹ bá mi tap. Ẹ bá mi tap. Ẹ bá mi power tap. Ẹ bá mi power tap. Ẹ bá mi like lórí Facebook ṣẹ́gbọ́. Now, wọ́n ní as events unfold, we realize that the late Mohbad's father, Joseph Aloba, is not interested in unraveling what led to the death of his son, but after his estate. This is what we have been saying. For saying this year, me, if I'm telling Falana that he should give me the evidence or proof of this, what's called the reason why the Falana said Baba Mohbad is not after the justice but after the properties. Yes, Ori Sombe. Àwa máa ń sọ tọrọ. But ẹ̀yin èèyàn lẹ fẹ́ gbọ́ tọrọ. I've been saying this. Some things tí Baba Mohbad ń ṣe.
ní àárín bí ọjọ́ mẹ́ta people may think it pé ṣẹ́ni tí ọmọ ẹ̀ kú ló ń behave báyìí. Mo máa ń sọ fún pé nínú àwọn ọ̀rọ̀ kan wà bàbá Mohbad ṣẹ̀ṣẹ̀ ń serious ni. Bàbá Mohbad ò serious tẹ́lẹ̀. No matter what you said, I will tell you the truth. This is the reason why I ignored to get it. I told you people, àwọn ọ̀rọ̀ kan wà tí èèyàn bá gbọ́, tí ẹlòmíì bá gbọ́, wá rò nírò pé ṣẹ́ni yìí dẹ̀ need the justice báyìí. Ẹ̀yin dẹ̀ wo nǹkan tán ń ṣe fún wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Everybody wá la complain pé báwo náà ṣe ń ṣe báyìí. So ìyẹn ò wá mì pé kò ní the justice. Ó lè máa behave pé bóyá kó má pò fún ọ̀nà méjì. Ó lè máa ronú yẹn nírò wípé bóyá kò lè rí justice and then kò rí irú nǹkan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí. Kejì, I'm blaming the people that are giving Baba Mohbad wrong advice. You are the people that want to push this man to the death. Team justice for Baba Mohbad. I'm talking to you. Anything tí Baba Mohbad bá ṣe tó bá wrong, you don't want to talk about it. And you know that this man doesn't have people. Prominent people. Lẹ́yìn. Wunmi have prominent people. Àwọn tó ń gbèjà rẹ̀. Lọ́yà tí yín lẹ́ ń dragi. Lọ́yà yín gò sí Nàìjíríà tẹ̀sẹ̀ ń gbà. David tó wà pẹ̀lú yín tẹ́lẹ̀. Where is him? Ó ti lọ. But Wunmi, lọ́yà rẹ̀ sì standi tí ń ṣe fún mi Falana. Àwọn tó ń jà fún yín, wọ́n ti sọ̀rọ̀ àwọn di nǹkan mi. Wọ́n pínra wọn yẹ́lẹyẹ̀lẹ níbi akólèdì wìrì tẹ́lẹ̀ omi ń wáká. Mo fẹ́ kó jẹ́nu mi ní information tí máa ṣẹlẹ̀. Ẹlòmíì àti ẹ̀ máa ní òun ò fẹ́ bá lágbájá ṣe pọ̀. Lọ́yà yín á máa demand pé òun ò fẹ́ bá lọ́yà mi ṣiṣẹ́ pọ̀. Ìmí á máa lóun ò fẹ́ bá lágbájá ṣiṣẹ́ pọ̀. Téèyàn bá á rí nǹkan tẹ́ ṣe. Tẹ́ fi ń kà mí léèbú ń tàbí. Èébú tẹ́ ń bú lẹ́ni, mo sọ fún yín pé àwọn nǹkan míì wà tẹ́ bá wò dáadáa ń gbà mí. Ẹ máa bú Baba Mohbad. So need the justice, but at the same time Fẹ́mi Falana, it doesn't mean pé kó tiẹ̀ wá ní Baba Mohbad yóò bá yín sọ̀rọ̀ according to Ìyágọ̀ Òjó Sẹ̀pẹ̀tẹ́rì tó dáhùn wípé Baba Falana pè òun Baba Mohbad pè òun ló pè Baba Mohbad olówó wá pè padà wípé kán máa béèrè fún pé ibo náà kó gbogbo properties Mohbad sí níbo làwọn ogún Mohbad wà pé ok èmi irú nǹkan yẹn Ìyábọ̀ Òjó lé òun lọ pé Wùmí ọ̀tọ̀ ẹjọ́ mi làwọn tìbí náà tún rò fún wọn. Okay, at the same times ìyẹn ò mí pé kẹ́ má ṣiṣẹ́ yín as a human rights. As a human rights lawyer, tó bá jẹ́ pé ẹ̀yin fẹ́ ṣe dáadáa, ẹ̀yin fẹ́ ṣe ń tó dáa, kẹ́ẹ̀tì ẹ̀ wá rí pé Baba Mohbad misbehave, why tell you continue ṣe yín? Tó bá jẹ́ pé bóyá Baba Mohbad gangan ló wá ń di ikú ọmọ rẹ̀, ṣe bẹ́ẹ̀ gbèjà ń tọ́ ni, instead of backing evil people, instead of supporting evil people, because ẹ̀ ń support àwọn evil. Inú ilé Mohbad ni nǹkan ti ṣẹlẹ̀ sí Mohbad, kì í ṣe show. Nothing happen according to Wunmi. Ó sọ nínú corona inquest. You cannot change inquest. You cannot change it. We heard it and it was already on social media. News to the gbé. Gbogbo tó sọ ńbẹ̀. So what are we saying? What are we saying?
Sanfẹ́mi Falana. Ẹ bá continue set yín ni. Nígbà tí bàbá Mohbad ṣe wọ́nranwọ̀nran ńgbà náà lọ, tó ṣe báyìí tó ń lọ kiri tó ń lọ bí ejú owó mi. I faced my own